ti dé. Ẹ wá nǹkan fìdílé. Ìjìnlẹ̀ ètò ti dé. Ẹ jájọ gbọ́. Ẹ fàpèrè tẹ̀dí. Ẹ jájọ gbọ́. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emèrè òun la mú wá. Bẹ́ẹ̀ òtítọ́ ni bẹ́ẹ̀. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yín, ètò wa àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emèrè. Ẹ jẹ́ kí n máa fi eléyìí rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí wípé ẹ má bínú pé ó tó ọjọ́ méjì mẹ́ta kan tí a ti ṣe ètò kẹ́yìn. Ó dà pé àti October year 2023 ni a ti ṣe fídíò wa yìí kẹ́yìn nítorí pé àwọn ìpèníjà kankan tí a dojúkọ òun náà ni ó fà á. Ètò tí mo mú wá lónìí, ètò yìí máa sopọ̀ mọ́ ọdún ẹgbẹ́ àgbáyé eléyìí tí a ṣẹ̀ṣẹ̀ tán yìí. Àwọn àṣírí kankan wà tó ṣe pàtàkì tí mo fẹ́ kí gbogbo wa kí a mọ̀ nípa ẹ̀ tó sì ṣe kókó tó ṣe pàtàkì fún olúkúlùkù wa. Ẹ jẹ́ kí n máa kọ́kọ́ fi eléyìí ṣe ní àlàyé fún wa wípé ẹgbẹ́ tí à ń pè ní ẹgbẹ́ ọ̀run ó yàtọ̀ sí ohun tí à ń pè ní òrìṣà, ṣùgbọ́n ó tún wá sopọ̀ mọ́ ara wọn nítorí pé àwọn tí orí yàn ṣàdá ni à ń pè ní òrìṣà. Ìyẹn àwọn tó wá sílé ayé tí wọ́n ṣiṣẹ́ takuntakun tí aráyé rí iṣẹ́ ọwọ́ wọn lẹ́yìn ìgbà tí wọ́n dẹ̀ tún papòdà tán tíṣẹ́ wọn sì ń fọhùn síbẹ̀. Àwọn yẹn ni à ń pè ní àwọn èèyàn tí orí yàn ṣàdá, èyí tí àwọn olóyìnbó ń pè ní hero. Àwọn ni àwọn tí àwa padà wá sọ di òrìṣà lónìí. Àwọn èèyàn tí orí yàn ṣàdá ni à ń pè ní òrìṣà. Ṣùgbọ́n ohun tí à ń pè ní ẹgbẹ́ ọ̀run ni a gbọ́ tí àwọn àgbààgbà máa ń pè wọ́n. Wọn kì í ṣe òrìṣà. Ìdí nìyí tèmi fi máa ń sọ wípé kò sí gbogbo ẹ̀dá tó wá sílé ayé tàbí tí ń bẹ nílé ayé yìí tí kò ní ẹgbẹ́. Ṣe ló kàn jẹ́ pé ẹgbẹ́ olúkúlùkù òun ni ó yàtọ̀ síra wọn. Gúrùpù ẹgbẹ́ tí olúkúlùkù wà ló ṣeé ṣe kí ó yàtọ̀ síra wọn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ náà dẹ̀ wà tó jẹ́ pé ẹ lè jọ pàdé ara yín nínú gúrùpù ẹgbẹ́ kan. Láti ọ̀run lèèyàn ti mú ẹgbẹ́ wá. Ilé ayé ni a ti ń dá àwọn èèyàn tí orí yàn ṣàdá mọ̀ tí a pè ní òrìṣà. Kí lohun tí mo fẹ́ mú jáde lórí ètò tòní? Òun ni wípé ó mà dáa gan kí olúkúlùkù mọ irú òòṣà tí ń bẹ ní orí rẹ̀. Ó dáa gan kí olúkúlùkù mọ irú òòṣà tí ó ṣe atọ́nà ẹ̀ wá sí ilé ayé. Ó jẹ́ ohun tó ṣe pàtàkì kí gbogbo ẹ̀dá mọ òrìṣà èyí tí ó tó ṣe ọlọ́kọ̀ rẹ̀ tó wá sílé ayé, nítorí pé kò sí gbogbo ẹ̀dá ènìyàn kan tí ò ní òrìṣà kan tí ń bẹ ní orí rẹ̀. Pàápàá gbogbo àwa tí a jẹ́ ọmọ ilẹ̀ adúláwọ̀ Áfíríkà, gbogbo àgbáyé ló ní òòṣà tí ó ya atọ́nà ẹ̀ wá sílé ayé. Àwọn àwo gangan ni àwọn tí à ń pè ní orí yàn ṣàdá yìí, bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ orí bàbá wa, bàbá ńlá wa Ọbàtálá, ọba táǹtà, ọba takuntakun lóde ìrìnàjò, marímarí alámọ̀ tí mọ̀ rí ọmọ tuntun dákidáki, títí dé tó fi dé orí bàbá ńlá wa Ọ̀rúnmìlà. Ọ̀run ló mọ ẹni tí ó máa là àti bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n kí lóhun tí a fẹ́ mú jáde lónìí gan-an? Ó ní àwọn òrìṣà tó sopọ̀ mọ́ inú omi. Ṣé mọ̀ yìí pé mo máa ń sọ pé orísun ẹgbẹ́, ìyẹn orísun ibi tí ẹgbẹ́ ti wá, òun ni à ń pè ní alàgbàlúgbú omi òkun. Àwọn òrìṣà omi tí àwọn àti ẹgbẹ́ tí à ń pè ní ẹgbẹ́ ọ̀run tí wọ́n jọ ní í ṣe pọ̀ pẹ̀lú omi, nítorí omi òkun ni gẹ́gẹ́ bí a ṣe gbọ́ pé òun ni orísun ẹgbẹ́. Ẹ̀yin tí ó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ nìyí tẹ̀ ń wo fídíò àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emèrè yìí, láti episode 1 títí dé episode 95 eléyìí tí à ń ṣe yìí, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀
àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ eléyìí tí mo ti sọ pàápàá lórí ẹgbẹ́ àti bí ẹgbẹ́ ṣe wáyé àti ohun tí ṣe orísun ẹgbẹ́. Ṣùgbọ́n ohun tí mò ń gbìyànjú àti sọ lónìí òun ni òrìṣà tó ṣe ọlọ́kọ̀ ènìyàn wá sílé ayé. Apá kìíní ni eléyìí tó jọmọ́ òrìṣà omi, òun ni eléyìí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa èyí. Ẹ jẹ́ kí n máa fi eléyìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ṣe alátìlẹ́yìn fún ọdún ẹgbẹ́ àgbáyé 11th annual World Ẹgbẹ́ Cultural Festival eléyìí tí a ṣe ìṣèparí ní ọ̀sẹ̀ tó kọjá yìí, ìyẹn on the 24 and 25 of April, nítorí ọ̀sẹ̀ tó bá gbẹ̀yìn oṣù kẹrin ni a máa ń ṣe ọdún ẹgbẹ́ àgbáyé yìí. Bó lè jẹ́ pé a ti ń ṣe ọdún ẹgbẹ́ àgbáyé eléyìí tí a ṣe ní ọdún yìí, òun ló mo lè fẹ́ sọ pé ó sì ní arìnrìn jùlọ. Mo fi eléyìí dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Eléko ti ìlú Èkó fún àtìlẹ́yìn wọn, ìjọba ìpínlẹ̀ Èkó, àwọn babaláwo tí wọ́n wá káàkiri gbogbo àwọn ẹlẹ́gbẹ́ ọmọ tó wá káàkiri gbogbo àwọn olórìṣà tó wá káàkiri tó wá bá wa ṣe ọdún náà, gbogbo ẹ̀yin tí ẹ fowó ràn wá lọ́wọ́, gbogbo ní pátápátá ní ìdúpẹ́ lọ́wọ́. Ṣẹ́rí òòṣà tí ń bẹ lórí èèyàn, ó yẹ kí èèyàn ṣe àwárí rẹ̀. Eléyìí tún máa ń ṣe okùnfà pé mo ti ṣe ẹgbẹ́ títí, mo ti kẹ́ ẹgbẹ́ títí, mo ti ṣiṣẹ́ ọkọ̀ ọ̀run, mo ti ṣàdúrà títí, kò sọ́nà àbáyọ. Ìjẹ́ ìwọ ti ṣe ìwádìí òrìṣà tó ṣe atọ́nà ọlọ́pọ̀ ẹ̀ wá sí ilé ayé? Ìjẹ́ o ti ṣe ìwádìí òrìṣà tó ṣe atọ́nà ẹ̀ wá sí ilé ayé? Ẹlòmíín wà, ó ṣeé ṣe kó jẹ́ Iyemọja ni. Ó ṣeé ṣe kó jẹ́ pé Iyemọja ni ó ṣe atọ́nà ẹ̀ wá sí ilé ayé. Ó ṣeé ṣe kó jẹ́ Iyemọja ni ìyá tó bí ẹ̀ tàbí bàbá tó bí ẹ̀. So that means pé ó ní í ṣe pọ̀ pẹ̀lú Iyemọja. Ìrandíran yìí ní í ṣe pọ̀ pẹ̀lú Iyemọja. Ó wá ṣeé ṣe kó jẹ́ pé Iyemọja náà gangan ló jẹ́ òòṣà orí tí ó gbé wá sílé ayé. Ó ṣeé ṣe kó jẹ́ pé Iyemọja ló jẹ́ òrìṣà tí ó ṣẹja tọ̀nà ẹ̀ wá sílé ayé. Kí ló dé tó fi ṣe ìwádìí kó mọ̀ kó máa ṣèkẹ́ Iyemọja? Ó ṣeé ṣe kó jẹ́ pé ẹgbẹ́ omi ni, ọ̀kan lára àwọn ẹgbẹ́ omi ni, tàbí ó ṣeé ṣe kó jẹ́ pé ọmọ omi rémirékè nìyẹn. Àwọn tí èmi bá ṣe àyẹ̀wò fún, èmi máa jẹ́ kó mọ̀ pé tó bá jẹ́ pé ọmọ omi rémirékè nìyẹn, òòṣà tó ṣe atọ́nà ẹ wá sílé ayé Iyemọja ni. Irú wọn náà la máa ń sábà sọ pé kó má máa jẹ ẹja àrọ̀ tàbí ẹja aborí. So nítorí pé ọkọ orí rẹ̀ Iyemọja ni. Ìwọ ò ṣe ṣe ìwádìí kí o lè máa bọ òòṣà orí ẹ̀. Ok, ẹ wá wo inú ọdún ẹgbẹ́ àgbáyé eléyìí tí a ṣe ní ọdún yìí. Ẹ máa rí pé àwọn oníyemọja kó gbogbo àwọn oníyemọja ní àgbáyé àkówọnjọpọ̀ tí a pè ní Association of Oníyemọja Ìṣẹ̀ǹbáyé Worldwide. Láti bí ọdún kẹta ni a ti ń fi wọ́n celebrate ti lásìkò ọdún ẹgbẹ́ àgbáyé. Nítorí ìgbà tá a ṣe ìwádìí pé etí òkun tí a wà, oríṣiríṣi ẹ̀mí níbẹ̀ nínú òkun. So ìdí nìyí tí a fi ń celebrate Iyemọja ní àsìkò ọdún ẹgbẹ́ àgbáyé. Àwọn tí wọ́n bá jẹ́ ọmọ mìírèmírékè tí a bá kẹ́ ẹgbẹ́ wọn, a tún lè kẹ́ òòṣà orí wọn tí ń ṣe Iyemọja. So tó bá ṣeé ṣe pé ìwọ ṣèwádìí tí òrìṣà orí tiẹ̀ bá jẹ́ Iyemọja, tí wọ́n bá kẹ́ Iyemọja bí a ṣe ń ṣe ọdún lọ́wọ́ yìí, pàápàá ó lè ṣeéṣe kó kọ́nà kó jẹ́ pàṣípò ọdún ni wọ́n lè bẹ́ẹ̀ bọ Iyemọja. Ṣùgbọ́n tí wọ́n bá bọ Iyemọja, tí wọ́n bá kẹ́ ẹgbẹ́ ẹ̀, dandan ni gbogbo ohun tó kù díẹ̀ káàtó, gbogbo ohun tó dà yìí pé ó dàbí òkè níwájú ẹ̀, gbogbo ẹ̀ pátápátá ni ó máa di pẹ̀tẹ́lẹ́ tó dẹ̀ máa bọ́ sí ìrọ̀rùn. Ẹ wo gbogbo àwọn oníyemọja ìṣẹ̀ǹbáyé, ẹ wo àwọn ohun tí wọ́n fi ń bọ Iyemọja, ẹ wo bí wọ́n ṣe kẹ́ Iyemọja pẹ̀lú òòṣà Iyemọja. Ẹ já wò wọ́n. Ogun ara bí àgbo, ó ti kẹ́rí omi ò. Àbọ̀ ká wálé, ẹ dákun ẹ bá mi kà á mọ́ òbí. Ilé ń bọ̀ o.
Àkàrà òyìnbó ni gbogbo ojú tó kò mí wọ́n kà tí í sí rere o. Wọ́n kà tí í sí rere o. Túùtù ni níbi wọ́n ti pẹ̀lú kálukú wa. Ìyá ló ní wọ́n sọ ẹ̀kú wa. Oúnjẹ olókùn ni o. Olókùn tẹ̀lé adé. Oúnjẹ rẹ̀ yìí o. Ìyá ló ti dára yẹ̀ o. Ẹ̀kú mẹ́rin. A fi hàn ní àgbérù ọ gbogbo ẹ̀yin òòṣà tí ń bẹ nílé ẹ a fi hàn yín ní àgbérù àgbérù yóò ẹ̀jẹ̀ láta sílẹ̀ yẹn méjì wọ́n tẹ̀jẹ̀ wá sílẹ̀ ẹ̀jẹ̀ ara o kíjọ kíjọ ẹ̀jẹ̀ ayọ̀ báyọ̀ èyí tá a ṣe yẹn yóò rúbi lọ ẹjọ́ olóògbò lọ kílẹ̀kùn àná sí kílẹ̀kùn orí ó sì báyọ̀. Iye mọ́jà o, iye mọ́jà o, àwọn ọ̀rẹ́ òwò orí balẹ̀ o. Iye mọ́jà o, iye mọ́jà o, àwọn ọ̀rẹ́ òwò orí balẹ̀ o. Iye mọ́jà, iye mọ́jà tẹ́lẹ̀, iye mọ́jà bá, iye mọ́jà bá lè wá sàkóso ìrọ̀wọ́ iye mọ́jà tẹ́lẹ̀. Ẹ káàbọ̀ padà. Ìwọ gbìyànjú lónìí tó bá jẹ́ pé Yemọja lòrìṣà orí tiẹ̀ jẹ́ kí wọ́n bá ẹ bọ Yemọja kí wọ́n bá ẹ kẹ́ ẹgbẹ́ ẹ kó wá wo eléyìí tó kù nínú ọdún yìí kó wá wo ìyípadà. Bákan náà ó ṣeéṣe kó jẹ́ pé Ọ̀ṣun ni òrìṣà tiẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé ó lè máa sùn kó máa rí omi kó máa lálàá rí odò kó máa lálàá rí omi àwọn ènìyàn lè bá ẹ ṣàyẹ̀wò kí wọ́n sọ pé omi rèé níwájú ẹ̀ pé ẹlẹ́gbẹ́ omi ni ẹ́ tàbí òrìṣà omi ni ẹ́ tí wọn náà bá ṣe ìwádìí ó ṣeéṣe kó jẹ́ pé ìyá mi ládé kojú Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ayùn ó ṣeéṣe kó jẹ́ pé òun gangan ni òrìṣà orí tiẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé òun gangan ni ọkọ orí tiẹ̀ ìwọ náà ò ṣe ṣe ìwádìí ìdí nìyí tí a fi kó gbogbo àwọn ọlọ́ṣun lágbàáyé jọ pọ̀ ó ṣe bà fún gbogbo ẹ̀yin àgbààgbà ní Òṣogbo òròkì gbogbo ẹ̀yin ọlọ́ṣun padà ní ìlú Òṣogbo ni mo ṣe bá yín o mo ṣe bá gbogbo ẹ̀yin ọlọ́ṣun ní Ìgèdè Èkìtì ẹ jẹ́ kí n máa fi àǹfààní ìpè gbogbo wa sí inú ọdún Ọ̀ṣun Ìgèdè Èkìtì eléyìí tí a máa ṣe ní on the 22-23 nínú oṣù karùn-ún tí a wà yìí on the 22 and 23 ni àwọn ọlọ́ṣun fẹ́ ṣe ọdún tiwa nígbà tí gbogbo àwọn onífá ní àgbáyé tí wọ́n máa wá sí tí Ọ̀ṣun Ìgèdè Èkìtì ní on the 24 lẹ́yìn tí àwa bá ti pe Ọ̀ṣun tá a ti bẹ bọ Ọ̀ṣun tí Ọ̀ṣun ti kalẹ̀ sí orí ìtẹ́ náà ni gbogbo àwọn babaláwo jákèjádò àgbáyé ni àwọn náà máa wá bọ Yèyé Káàárẹ̀ ní on the 24 ṣùgbọ́n on the 22 la máa ṣe àìsàn Ọ̀ṣun mọ́jú on the 23 ni gbogbo wa máa ru kòkòrò igbá ru gbogbo yẹn gbogbo àwọn ọlọ́ṣun lágbàáyé láti lọ bọ Ọ̀ṣun Ìgèdè Èkìtì tí ń ṣe orísun Ọ̀ṣun. So gẹ́gẹ́ bí mo ṣe sọ tó bá jẹ́ pé Ọ̀ṣun náà ni ọkọ̀ orí títì ẹ jẹ́ kí wọ́n bọ ẹgbẹ́ fún ẹ bẹ́ẹ̀ náà ni kí wọ́n bọ Ọ̀ṣun fún ẹ tí a bá bọ ẹgbẹ́ tí a bá bọ Ọ̀ṣun fún ẹ náà ni ohun gbogbo tó dàbí òkè náà ìrọ̀rùn ló máa padà bá dé. Ẹ jẹ́ máa fi eléyìí kí gbogbo àwọn ọlọ́ṣun Association of Ọlọ́ṣun Ìṣẹ̀ǹbáyé worldwide ẹ kú ayẹyẹ ọdún Ọ̀ṣun Ìṣẹ̀ǹbáyé eléyìí tí ẹ ṣẹ̀ ṣetán ní ọ̀sẹ̀ tó kọjá yìí mo tó fi eléyìí kí gbogbo yín pé ẹ kú ìmúra ọdún Ọ̀ṣun Ìgèdè Èkìtì. Ẹ wò bí a ṣe ń bọ Ọ̀ṣun nínú ayẹyẹ ọdún lásìkò ayẹyẹ ọdún ẹgbẹ́ àgbáyé létí òkun àwọn ẹlòmíì lè máa wò pé kí ló dé tí a fi ń bọ Ọ̀ṣun létí òkun gbogbo omi tí ń bẹ ní gbogbo àgbáyé pátápátá ni wọ́n parapọ̀ ni wọ́n darí sí òkun. Ìdí nìyí tí àwa náà fi pe Yèyé Káàárẹ̀ bọ̀ ní etí òkun gbogbo àwọn ọlọ́ṣun ìṣẹ̀ǹbáyé àgbáyé tí a fi gbé igbá Ọ̀ṣun ìṣẹ̀ǹbáyé àgbáyé lọ sí etí òkun
tí a fi ẹ wo gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọmọ omi Ọ̀ṣun bí a ṣe ń ṣe ìwúre tí a ṣe ń gba àdúrà yìí tí gbogbo ọlọ́ṣun pátápátá lágbàáyé kóra wọn jọ pọ̀ tí wọ́n ń gba àdúrà tí wọ́n ṣe ìwúre létí òkun gbogbo ohun tí a bá ṣe fún wọn ó máa rí bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ kí wá ṣe tí òkun nìkan láti lè bọ Ọ̀ṣun o tó bá ti ṣe ìwádìí tó ti rí pé òrìṣà Ọ̀ṣun ló ń bẹ lórí ẹ jẹ́ kí àwọn tí wọ́n bá mọ̀ ń pa Ọ̀ṣun kí wọ́n bá ẹ bọ Ọ̀ṣun kí wọ́n gbọ́ bí ó ṣe lè jẹ́ kí wọ́n gbọ́ bí ó ṣe lè gbà èmi nígbàgbọ́ yìí pé dandan gbogbo ìṣòro tó dojúkọ àìríjẹ àìrímu àìrínà àìrílò tàbí ìṣòro àìsàn tàbí ogun gbèsè tàbí kẹ̀sì kan nìwọ ni tàbí ó tilẹ̀ ń ṣiṣẹ́ bí aláìrí àbí aláìmọ̀ ń ṣe gbogbo ẹ̀ pápátá ìrọ̀rùn ló máa bá dé ẹ jẹ́ ká wo àwọn ìwúre tí wọ́n ṣe ní ìdí Ọ̀ṣun létí òkun. Ẹ káàbọ̀ padà ó sì lè ṣeé ṣe kó jẹ́ pé Olókun gangan ni òrìṣà orí títí ẹ̀ ẹlòmíì tí wọ́n bá ṣe ìwádìí fún wọn ní ẹgbẹ́ Màlòkun ni ẹ́ wọn ní ọmọ Olókun ni ẹ́ wọn lọ ọmọ omi Olókun ni ẹ́ wọn ní ẹgbẹ́ Màlòkun ni ẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pé Olókun ni òrìṣà títí ẹ̀ ẹni tó bá ti jẹ́ ẹgbẹ́ ọmọ omi Màlòkun tàbí tó jẹ́ ọmọ omi Olókun so ó yẹ kó mọ̀ pé Olókun ni òrìṣà tó ṣe ìwádìí ara ẹ kó lè mọ̀ tó bá jẹ́ pé Olókun ni òrìṣà orí ẹ ni bí wọ́n bá ṣe ń bọ ẹgbẹ́ fún ẹ náà ni bí wọ́n bá ṣe ń kẹ́ ẹgbẹ́ fún ẹ náà ni kó máa bọ Olókun fún ẹ kó máa bọ òrìṣà Olókun fún ẹ wọ́n lè lọ bọ òrìṣà Olókun létí òkun wọ́n sì lè bọ òrìṣà Olókun nínú ilé ìyẹn òrìṣà Olókun tí wọ́n ṣẹ́ sínú ilé so ni wọ́n lè bọ fún ẹ tí wọ́n bá ń bọ Olókun fún ẹ náà kí wọ́n kẹ́ ẹgbẹ́ Màlòkun fún ẹ kán kẹ́ ẹgbẹ́ fún ẹ ó lè jẹ́ etí òkun ni wọ́n á ti kẹ́ ẹgbẹ́ fún ẹ ó lè jẹ́ inú yàtọ̀ sí etí òkun odò tó bá ń ṣàn wọ́n lè pe ẹgbẹ́ Màlòkun bọ wọ́n lè pe ẹgbẹ́ Olókun bọ kò sí gbogbo ẹgbẹ́ tí wọ́n lè pè bọ tí wọ́n lè pè kẹ́ ní etí odò tó bá ń ṣàn torí pé gbogbo omi ló ń da orí sí Olókun so tí wọ́n bá ti ẹ wo bí wọ́n ṣe ń bọ Olókun gbogbo oúnjẹ tí Olókun jẹ ni wọ́n fún wọ́n fi àgbò bọ́ kódà mo rẹ́ni tó ra màlúù wípé kí wọ́n fi bá òun bọ Olókun wọ́n kàn lè pa màlúù sí orí òòṣà Olókun ni ọ̀tá fi ṣe ìwúre fún nǹkan ńlá ló fún Olókun tiẹ̀ a sì pa màlúù sí etí òkun yẹn àgbẹ̀lẹ̀ apá màlúù síbẹ̀ Olókun ti gbà á so ṣùgbọ́n Olókun àgbò òun ni a pa sí orí òòṣà Olókun tó wà létí òkun tá a gbé lọ sí etí òkun ìyẹn òòṣà Olókun àgbáyé so ẹ wò bí gbogbo nǹkan yẹn bó ṣe ń lọ ìwọ náà ṣèwádìí lónìí kí o lè mọ irú òòṣà tí ń bẹ lórí títì ẹ tó bá wá jẹ́ pé òòṣà Olókun ló bẹ lórí ẹ tó jẹ́ atọ́nà ẹ wá sílé ayé ìwọ jẹ́ kí a bá ẹ bọ òòṣà Olókun
kí a sì bá kẹ́ ẹgbẹ́ Màlòkun ìyẹn àwọn ẹgbẹ́ tí ó jẹ́ ẹgbẹ́ ti ológun. gbogbo wa a máa nawọ́ sókè ọwọ́ wa méjèèjì sókè gẹ́gẹ́ bí a ṣe ń ṣe ẹ̀yin tẹ́ bá wọ bàtà ẹ máa bọ́ bàtà yìí. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé. ìjìnlẹ̀ tó ti dé. ẹja jọ gbọ́. ẹ̀fà péré tẹ̀lé. ẹja jọ gbọ́. àṣírí ìjìnlẹ̀ nípẹ̀gbẹ́ mèrè òun la mú wá. òtítọ́ ni bẹ́ẹ̀ ó wà sí bẹ́ẹ̀. ẹni tí òye òye ẹni tí ó ní jinlẹ̀ ẹni tí ó ní ìmọ̀ nípa ẹgbẹ́ èmèrè tán ni kò sí. èmèrè ń bẹ ó wà láti ṣẹ̀báyé o ló ti wà tipẹ́tipẹ́. àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ èmèrè. ọba àṣà gbẹ̀mí tèmi àdára àríwájọyé olóòtú ètò àṣírí ìjìnlẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀wà kan èyí kọ̀ọ̀kan ó sì ṣeé ṣe kó jẹ́ pé tí wọ́n bá ṣe ìwádìí ó ṣeé ṣe kó jẹ́ pé òrìṣà ajé òun ní ń bẹ lórí títì ẹ̀ tó bá ṣeé ṣe pé òrìṣà ajé ló ń bẹ lórí títì ẹ̀ ìyẹn ó ṣeé ṣe kó jẹ́ pé ọmọ ẹgbẹ́ èyí tí à ń pè ní ọmọ omi alájé tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ omi alájé àjẹpẹ́ òrìṣà ajé níbẹ̀ lórí tiẹ̀ wọ́n lè láìsí pé ó ṣe ìwádìí ẹlòmíì lè máa fojú olówó wò ẹ́ kán wá sọ pé ìwọ kí ni ìwọ tó jẹ́ pé olówó ni ẹ́ ìwọ tó jẹ́ pé alájé ni ẹ́ kó tó ṣe ìwádìí kan àwọn èèyàn ti máa sọ pé ajé rèé ìmọ́lẹ̀ ajé ni ẹ́ ajé rọ̀ wá ni ẹ́ ṣìkìṣìkì máa mì owó dé ìwọ sì lè ṣeéṣe kó máa rí owó kí o lè máa rún pàtàkì kó jẹ́ pé òun ti ó lè ṣeéṣe kó jẹ́ pé ṣe ni òun tọrọ jẹ àwọn èèyàn dẹ̀ ń fi ojú olówó wò ẹ́ wọ́n dẹ̀ ń wò ẹ́ pé olówó ni ẹ́ ọlọ́rọ̀ ni ẹ́ kódà wọn ọ̀pọ̀lọpọ̀ a máa rí ẹ tán máa àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣe kọ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin la máa lé ẹ káàkiri kí wọ́n máa wò ó pé olówó ni ẹ́ ìwọ ni ò sì rí ajé ọ̀hún lò ṣe ìwádìí orí tiẹ̀ tó bá jẹ́ pé òrìṣà ajé ló ń bẹ lórí ẹ kí owó ọ̀nà láti bọ ajé kí wọ́n bọ ajé fún ẹ kán ṣe ìmùlẹ̀ ajé fún ẹ kán ṣe ètùtù ajé fún ẹ kí wọ́n bá ẹ bọ ajé kó bá jẹ́ múlẹ̀ ó sì lè ṣeé ṣe kó jẹ́ pé bóyá igbá ajé níwádìí sọ pé o gbé wá látọ̀run wọ́n á bá ẹ ṣe igbá ajé nílé ayé ń bí tí a represent eléyìí tó gbé wá lọ́run bó bá ṣe ń bọ́ ni ajé a máa gbèrú sí ṣíṣẹ́ igbá ajé ìyẹn òun sọ pé oṣoògùn owó o ìyẹn òun sọ pé oṣooṣólẹ̀ o ṣíṣẹ́ igbá ajé tó bá ń bọ́ ajé a lè máa improve sí ajé a lè máa gbèrú sí a lè máa multiply sí bó ṣe jẹ́ nìyẹn jẹ́ kí wọ́n ṣẹ́ ajé fún ẹ so ìdí nìyí nígbà tá a gbọ́ pé inú òkun ni ajé kú sí inú òkun ni ajé sùn sí ìdí nìyí tí a fi ń gbé òrìṣà ajé la fi ń gbé igbá ajé àgbáyé lọ sí etí òkun ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ajé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ igbá ajé bó ṣe pọ̀ lọ rẹpẹtẹ tí àgbáyé wà ń bẹ̀ tí stéètì kọ̀ọ̀kan wà ń bẹ̀ olúkúlùkù náà tó ṣẹ́ gbajé náà gbé igbá ajé tiẹ̀ wá ẹ wo gbogbo àwọn ohun tí a fi bọ ajé ẹ jẹ́ kí n máa fi eléyìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn association of alájé ìṣẹ̀ǹbáyé worldwide bí gbogbo wọn bí wọ́n ṣe ní corporation tí wọ́n kóra wọn jọpọ̀ tí wọ́n wá bọ ajé nínú ọdún ẹgbẹ́ àgbáyé so gbogbo bí wọ́n ṣe ń bọ ajé yìí wọ́n á bọ ajé tiẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo bí díẹ̀ nínú bí wọ́n ṣe bọ ajé létí òkun.
gbogbo ìwúre tí wọ́n ṣe fún wa létí òkun nípa ajé àríbẹ̀ àṣẹbẹ̀ etí òkun nìkan kọ́ ni wọ́n ti lè bọ́ ajé o a lè bọ́ ajé nínú ilé a lè bọ́ nínú tẹ́ḿpù tí ìwọ bá ti ṣèwádìí tó ti rí pé òòṣà ajé ló ṣe atọ́nà ẹ wá sílé ayé jẹ́ kí àwọn tí wọ́n mọ̀ nípa ajé kan bá ẹ bọ ajé ó lè jẹ́ igbá ajé ìṣẹ̀ǹbáyé àgbáyé yìí ni a máa bá ẹ bọ ó sì lè ṣe é ṣe kó jẹ́ pé wọ́n máa ṣe ajé titi ẹ fún ẹ kó jẹ́ pé ajé titi ẹ náà ni wọ́n máa bá ẹ bọ so tí ìwọ bá ti ṣe ìwádìí tó ti rí pé òrìṣà ajé ló rọrùn mọ́ wá sílé ayé ló ṣe atọ́nà ẹ wá sílé ayé ó sì lè ṣe é ṣe kó jẹ́ pé nínú ìwádìí kó jẹ́ pé ìyálóde gangan ni ẹ ìyẹn fún ẹ̀yin ìyá wa fún ẹ̀yin obìnrin tó bá ṣe pé ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ ló jẹ́ tó jẹ́ pé ìyálóde ni ó ń bẹ lórí títì ẹ tó jẹ́ pé ìyálóde ni ẹ jẹ́ kí wọ́n máa bá ẹ bọ ìyálóde lóòrèdóòrè kí kò wá ní jẹ́ pé ẹ̀kan ṣoṣo ni wàá bọ ìyálóde tí wàá ní máa mú àti bọ ìyálóde o tó bá ṣe é ṣe kó jẹ́ pé bóyá ẹ̀kan lóṣù tàbí ẹ̀kan lóṣù méjì tàbí ẹ̀kan lóṣù mẹ́ta tàbí ẹ̀mẹ́rin ní inú ọdún kí a bá ẹ bọ ìyálóde àwọn ohun tí wọ́n fi ń bọ ìyálóde kí a bá ẹ fi bọ ìyálóde mo fi eléyìí fi ń kí life matron fún gbogbo ẹgbẹ́ ìyálóde ìyẹn ìyálóde Àríkẹ́ Àfọlábí tí wọ́n jẹ́ olórí àbíyè 1016 ìyá ẹ pọ̀ wá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ó kí yín màámi ẹ kú àṣekù ọdún bákan náà mo kí president àwọn ìyálóde ìṣẹ̀ǹbáyé lágbàáyé ìyẹn ìyálóde Gbémisọ́lá Ọbálẹ́yẹ Àríwájòyè àti gbogbo ẹ̀yin ẹgbẹ́ ìyẹn association of ìyálóde in Nigeria and diaspora mo kí gbogbo yín káàkiri gbogbo state àti ní gbogbo àgbáyé ẹ̀kọ́ ọdún tẹ́ bá rí bí wọ́n ṣe ń bọ ìyálóde létí òkun ẹ máa rí pé oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ìyálóde ń jẹ ni wọ́n fi ń bọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ṣe ń wò lọ́wọ́ yìí wọ́n fi ewúrẹ́ ń bọ ìyálóde kódà ìyálóde a máa gba màlúù tẹ́ bá rí ẹ máa rí pé abo màlúù rèé ṣùgbọ́n kò wá ní jẹ́ pé ordinary màlúù tá à ń pè ní màlúù kẹtẹ̀ èyí tí àwọn baba ńlá wa ń pè ní erinlá ní ayé àtijọ́ òun ni àwa fi ń bọ ìyálóde àti ajagunà so tó bá jẹ́ pé ìyálóde ni ìwọ ni tí gbogbo ibi tí wọ́n bá ti ń tó ti ń ṣèwádìí tí wọ́n sọ pé ìyálóde ni ẹ tàbí ó ṣe ṣèwádìí wọ́n ní pé ìyálóde ni ẹ jẹ́ kí a bá ẹ bọ ìyálóde tí a bá ẹ ń bá ẹ ń kẹ́ ẹgbẹ́ kí wọ́n bá ẹ bọ ìyálóde tàbí kí wọ́n bá ẹ fi àwẹ̀ ìyálóde lélẹ̀ ní ọ̀dọ̀ èmi ò sábà ń fi àwẹ̀ ìyálóde nìkan lélẹ̀ fún yín nítorí ajagunà àti ìyálóde ní ṣe ojú ẹgbẹ́ màá wá ṣe ajagunà àti ìyálóde fún ẹ oníjàwẹ̀ ìyálóde nìkan ṣoṣo níbi tá a bá ti rí ọkùnrin dandan ní kárọ́bìnrin bẹ́ẹ̀ oníjàwẹ̀ ìyálóde nìkan èmi á rì fún ẹ àwọn tó ń ṣe bí olúkúlùkù ṣe ṣiṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o àwọn tí wọ́n jẹ́ pé àwẹ̀ ìyálóde nìkan ni wọ́n ń rì ó ní bí àwọn ṣe ń ṣe tó dẹ̀ ń jẹ́ fún wọn ṣùgbọ́n ti tèmi àwẹ̀ ìyálóde àti ajagunà èmi á fi lélẹ̀ fún èèyàn tí a sì máa bọ̀ fún èèyàn tó sì yìí jẹ́ kí tó bá ṣe é ṣe pé ẹgbẹ́ ẹ bá sọ pé kò fìdí ẹgbẹ́ lélẹ̀ jẹ́ kó bá ẹ fi ojú ẹgbẹ́ sílẹ̀ yẹn ìyálóde àti ajagunà kí wọ́n sì máa bá ẹ bọ́ tó bá dẹ̀ jẹ́ ṣe pé yẹ pé èrè òòṣà ìyálóde ni wọ́n ẹgbẹ́ bá ní pé kò fi lélẹ̀ tàbí tí ìwádìí sọ pé kí wọ́n bá ẹ ṣẹ́ kí wọ́n máa bá ẹ bọ́. Ajagunlẹ̀ tó wà nínú òkun apè ní o. Ajagunlẹ̀ tó wà nínú òkun apè ní o. Nígbà tí wọ́n bá yẹ kí ẹjẹ́ àfọwọ́ra yà sí ìjà.
Sorry o. Ṣé kò yẹ kó ṣọ́ọ̀kì ẹ? Màsí náà. tí wọ́n bá bá ẹ ṣẹ́ òrìṣà ìyálòde tí wọ́n bá ẹ ń bọ́ gbogbo ohun tí o ti ń lé tí ò tó ẹ tẹ ẹ lọ́wọ́ gbogbo àtẹ ẹ lọ́wọ́ bóyá ò ní bújókòó nílé ọkọ ni tàbí ó dà ipò ò ní orí ọkọ tí a bá bá ẹ bọ ìyálòde ọkọ ẹ á wá ẹ rí ọkọ ẹ tó ti sá lọ gan á padà òun náà tó sá lọ lásà padà ọkọ á bẹ̀rẹ̀ sí ní gbé ẹ gẹ́gẹ́gẹ́gẹ́ bó ṣe yẹ kó ṣe gbé ẹ so ìyẹn fún ẹ̀yin tí ìwádìí bá sọ pé ìyálòde ní ó sì lè já ajagun náà àyìn àwọ ọkùnrin bákan náà ni ti ìyálòde ó sì lè ṣe é ṣe kó jẹ́ pé ìwádìí sọ pé ọmọ mi ọlọ́ṣà ni ẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn tilẹ̀ ń fẹ́ máa gbọ́ ọlọ́ṣà ohun tí ọ̀dà ọlọ́ṣà má jẹ́ kí n gbọ́ bẹ́ẹ̀ mọ́ lára àwọn òòṣà tí a bá ti ń gbọ́ olókun náà ni à ń gbọ́ ọlọ́ṣà gbogbo ilẹ̀ Yorùbá pátá ló yẹ ká padà parapọ̀ láti máa celebrate ọlọ́ṣà pẹ̀lú ìwádìí ìfẹ́ tí àwa gbọ́ a gbọ́ pé ọ̀ṣàrà tó padà di ọ̀ṣà òun ló bí ọ̀kànbí tí ọ̀kànbí bímọ méje tọmọ méje bí gbogbo àgbáyé gẹ́gẹ́ bí àwọn ìtàn tí àwa ń gbọ́ èmi kọ́ ni mo pàtàn kí ló dé tí gbogbo ilẹ̀ Yorùbá ò ṣe máa celebrate ọlọ́ṣà kí ló dé tí gbogbo ilẹ̀ Yorùbá ò ṣe máa gbé òòṣà ọlọ́ṣà gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n fi lè fi ń kí ìyá wa Yọ́núgán ti Àgbàdárígì ìyẹn ìyálòde ọba Akran ti ìlú Badagry tí wọ́n bá wa gbé òòṣà ọlọ́ṣà Badagry lárugẹ pàápàá gbogbo àwọn olóyè kábíyèsí ọba Akran tí wọ́n ń dúró tì wá pẹ̀lú ọdún ọlọ́ṣà eléyìí tí à ń ṣe ní ọdọọdún pápá eléyìí tá a ṣe parí mo sì fi eléyìí fi ń kí àwẹ̀ ọba Akran ti Badagry àti àwọn ọba tó wà ní agbègbè ilẹ̀ Àgbàdárígì mo dúpẹ́ lọ́wọ́ yín. wọ́n ní ọ̀sà agbẹ́gbẹ̀yọ̀ oṣó ṣìkìṣìkì mẹ́sẹ̀ ṣọdún ọ̀sà ló ní ọmọ òun ló ní owó òun ló ní ọlá bẹ́ẹ̀ náà ni ọlọ́ṣà ló ní ìgbéga kò sí gbogbo ìṣòro ẹ̀dá tí a bá lè bọ ọlọ́ṣà fún tí ò ní di ohun ìgbàgbé tí inú á sì dùn tẹ̀rín abọ́ ẹ̀yin tí ẹ bá ti rí pé òrìṣà ọlọ́ṣà ló ń bẹ lórí yín ẹ jẹ́ ká bá yín bọ ọlọ́ṣà a lè lọ bọ ọlọ́ṣà létí ọ̀ṣà a sì lè bọ ọlọ́ṣà nínú ilé òòṣà ọlọ́ṣà àgbáyé lẹ̀ ń rí tẹ̀rí pé wọ́n ń gbé joyè nínú ọdún ọlọ́ṣà ọdún yìí a bọ etí ọ̀ṣà a lọ bọ àárín ọ̀ṣà lẹ́yìn tí a bọ àárín ọ̀ṣà tán lẹ́sẹ̀ rí pé wọ́n gbé òrìṣà ọlọ́ṣà joyè òrìṣà ọlọ́ṣà yìí inú ilé ló wà a lè bọ ọlọ́ṣà fún yín ní inú ilé kí n wá ṣe àwọn tó bá jẹ́ ọmọ ọlọ́ṣà ni ọmọ mi ọlọ́ṣà nìkan la lè bọ ọlọ́ṣà fún o ẹnikẹ́ni tó bá ní ìṣòro náà ni a lè bọ ọlọ́ṣà fún
náà ni a dẹ̀ lè bọ gbogbo àwọn òòṣà tí mo ti ń dárúkọ látàárọ̀. Ẹni tó bá ní ìṣòro la lè bọ wọ́n fún. Kò kan dandan kó jẹ́ pé ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ ibẹ̀ nìkan tàbí tí ó jẹ́ orísun yín nìkan la lè bọ fún. Kò sí ẹnikẹ́ni tí a lè bọ fún. Ṣùgbọ́n ìdí tí mo fi dárúkọ pé ẹni tó bá jẹ́ pé orísun ni pé ó pọ̀ ṣeéṣe kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro lẹ̀ ń dojúkọ. Ẹ ti ń bọ orí igbá, ẹ ti ń bọ àwo, ẹ ti ń ṣe gbogbo ẹ̀ ó ti sún yín. Ṣùgbọ́n ẹ ṣe tọ orí ìrun yín wá. Tẹ́ bá tọ orí ìrun yín wá, àwọn ìgbà ló máa sọ pé abiyamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó má ta ti wèrè. Ìdí nìyí tí ẹ bá tọ orísun yín wá, tá bá bá yín ké pè wọ́n, ká bá yín pè wọ́n ní bó ṣe yẹ ká ṣe pè wọ́n, ó kàn dandan kí wọ́n dá yín lóhùn. Eléyìí ni mo sì máa sọ ṣe ní àlàyé nínú apá kìíní òrìṣà ọkọ̀ orí èèyàn nínú episode 95. Tó bá máa di episode míì, a máa wá tẹ̀síwájú yàtọ̀ sí àwọn òrìṣà omi nìkan tó ṣeé ṣe kó sopọ̀ mọ́ ìṣòro ènìyàn, tó ṣeé ṣe kó sopọ̀ mọ́ àṣeyọrí ènìyàn, tó ṣeé ṣe kó sopọ̀ mọ́ ọ̀nà àbáyọ ẹ̀dá. Eléyìí náà ni mo máa fi tún fìyí ṣe lọ. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe ìwádìí yálà láti mọ òòṣà orí yín tàbí láti mọ ẹgbẹ́ orí yín tàbí ẹni ìdojúkọ kan lọ́nà kan tàbí òmíràn, onídìíkà ṣe àlàyé ara yín, ẹ send message sí mi lórí WhatsApp. Ẹ má pè nọ́mbà yẹn, orí WhatsApp ní kẹ́ ti send message sí mi. Ẹ send message, ẹ dá orúkọ yín kí ẹ dẹ̀ sọ ibi tí ẹ ti ń bá mi sọ̀rọ̀, ìyẹn ìpínlẹ̀, ìlú tàbí orílẹ̀-èdè tẹ́ ti ń bá mi sọ̀rọ̀. Ẹ send message sí orí WhatsApp 08033702625. Phone number yẹn lẹ rí tí ó ń lọ lójú screen yìí. Àwọn phone number tẹ́ ẹ rí tó lọ lójú screen yìí, phone number mi ni. Kò sí eléyìí tí ò sí lórí WhatsApp ní inú ẹ̀. Ẹ má pè mí gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹ send message, ẹ dá orúkọ yín, ìlú ibi tẹ́ ti ń sọ̀rọ̀ àti orílẹ̀-èdè ibi tẹ́ ti ń sọ̀rọ̀. Kẹ́ wá sọ pé ẹ fẹ́ ṣe ìwádìí. Kò nídìí ká ṣe àwọn àlàyé kankan. Èmi ni màá máa ṣe àwọn àlàyé àwọn ohun tí ẹ fẹ́ mọ̀ fún yín. Ó wá ṣeéṣe kó jẹ́ pé general consultation lẹ fẹ́ ṣe tàbí ẹ fẹ́ béèrè nípa òòṣà àti ẹgbẹ́ òòṣà orí yín àti inú ẹgbẹ́ tí ẹ wà. So ẹ fi ohùn ránṣẹ́ sí mi. Ẹ dẹ̀ máa subscribe sórí YouTube channel wa Ọba Àṣà Àgbáyé tàbí Royal Africa Heritage TV. So orí YouTube méjì tẹ́tí lè gẹ́ẹ̀tì àwọn ètò yìí nìyẹn. Ẹ jẹ́ kí n máa fi eléyìí dúpẹ́ fún ẹ̀yin tẹ́ ṣe alátìlẹ́yìn fún iléeṣẹ́ Royal Africa. Royal Africa Studio la wà gẹ́gẹ́ bí a ti ṣe sọ sẹ́yìn. Pẹ̀lú àtìlẹ́yìn yín Olódùmarè ti bá wa ṣe. A ní television station nínú studio yìí tá a dẹ̀ ní àwọn equipment tá a fi ń ya iṣẹ́, a sì ní àwọn òṣìṣẹ́ tó bí 8 nínú studio yìí. Bákan náà ìyẹn ni Royal Africa Heritage TV. Bẹ́ẹ̀ náà ni a ní Royal Africa Radio Station nínú studio yìí náà ni. So ibẹ̀ yẹn la ti ń ṣètò àṣírí ìjìnlẹ̀ ajé àti àwọn ètò míì lórí rédíò wa. Online ni ó sì jẹ́. A nígbàgbé pẹ̀lú àtìlẹ́yìn yín a sì máa kọ́ permanent site wa nítorí pé 3 bedroom flat ní a rent tí a fi ń ṣe studio yìí. Tí a bá ti kọ́ permanent site wa, àwa lọ gba àṣẹ láti ìjọba tí ó ń ṣàkóso radio and television station. Bákan náà a dẹ̀ ń ṣe documentary, a sì tún cover àwọn event àti bẹ́ẹ̀ lọ tí a ń ṣe ní studio yìí. A dẹ̀ tún ní musical studio, ìyẹn analog and digital, tí wọ́n ti ń rìkọ́dù orin, onírúurú orin tí a dẹ̀ ń ya fídíò ẹ̀. Bẹ́ẹ̀ náà ni a tún ya movie ìyẹn film, ìyẹn cinema. A tún ya cinema ní ilé iṣẹ́ yìí. Mo fi eléyìí fi ń rọ gbogbo wa. Ẹ túbọ̀ máa ṣàtìlẹ́yìn fún ilé iṣẹ́ Royal Africa nípa ìdáwó yín, nípa ìwúre àti nípa ohun gbogbo tí ẹ bá lè fi ṣàtìlẹ́yìn fún wa. Lẹ́ẹ̀kan sí, mo fi eléyìí fi invite gbogbo wa sí inú ọdún Ọ̀ṣun Ìgèdè Èkìtì on the 22 and 23 oṣù yìí ni àwọn ọlọ́ṣun ni a máa ṣe. On the 24 ní ti àwọn onífá nílùú Ìgèdè Èkìtì. Bákan náà nínú oṣù kẹjọ on the 5 and 6 nínú oṣù kẹjọ ní ọdún
Odò Ìjà International Water Festival. Láìpẹ́ a tún máa mú fídíò míì tó tún ṣe pàtàkì tó ṣe kókó wá fún yín. Ó ṣeé ṣe kó jẹ́ pé apá kejì nípa òrìṣà ọkọ̀ orí èèyàn tó ní í ṣe pọ̀ pẹ̀lú ògùn ènìyàn so wá fún yín ó dìgbà. nípa ẹgbẹ́ Emèrè. Ọba àṣà gbé